Hello everyone. Láti last week, ní rògbòdìyàn tí ń ṣẹlẹ̀ ní Ṣáṣá tó wà ní Ìbàdàn. Gọ́vnà Ìbàdàn, gọ́vnà Ọ̀yọ́ State, ó dákẹ́, ó ṣe bẹ́ẹ̀ ni pé kò kàn án. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pa àwọn Yorùbá, àwọn Fúlàní, àwọn Haúsá, ẹ̀rí kankan ṣe sí. Tíjà bá wá ṣẹlẹ̀, táwọn náà bá dìde láti defend ara wọn, ẹ wà ní wípé ní kí wọ́n ní sùúrù, kí wọ́n exercise patience. Ìgbà tíjà yẹn ti ṣẹlẹ̀ láti last week, kí ló dé tẹ́ ẹ̀ rán àwọn security personnel síbẹ̀? Ẹ ń wò wọ́n títí tí wọ́n fi bẹ̀rẹ̀ sí ní para wọn. Ẹ sọ̀rọ̀, ẹ sọ nǹkankan. Ẹ sọ nǹkankan, ẹ wo àdúrà àwọn tí wọ́n ti pa. Àwọn Haúsá bẹ̀rẹ̀ sí ní finá sílé, wọ́n bẹ̀rẹ̀ sí ní jó gbogbo property àwọn èèyàn. Anything tó máa ti rí báyìí jíjó ni. Ìgbà tí nǹkan bá ti wá di yánpọnyánrin, lẹ́ ṣẹ̀ṣẹ̀ wá sọ wípé kí àwọn èèyàn tó tẹ́ tí bó ti bàjẹ́ kọjá ààlà lẹ́ṣẹ̀ máa sọ̀rọ̀ ẹ̀yin ìjọba Nàìjà. Ṣé kìkì pé kí èèyàn sanwó oṣù òṣìṣẹ́, ìyẹn ni pé èèyàn ń ṣèjọba ni? That's not the only thing. No. Primary responsibility of a good government is to protect the lives and property. Yes. Ṣé ká kàn sanwó oṣù ká ṣe ìyẹn ni? No, it's more than that. Ṣèyí Mákindé ó dákẹ́ kò sọ anything. Ó dákẹ́. Ẹ wo bí wọ́n ṣe ti para wọn, ẹ wo iye àwọn tó ti sùn. Àwọn tó ti kú yẹn sì wọ́n ti kú nìyẹn. Ẹni àmọ̀rí ìbá kú, òun lẹ̀ ń ṣe. Ẹ dé fìlà má wo bẹ̀. Ó ga o. Ṣé tá bá wá pọ̀ tán bá ní Nàìjíríà pọ̀, ṣé wọ́n á ní kẹ́ máa pa wá ní gbogbo ẹ̀yin governors, gbogbo ẹ̀yin tẹ́ wà nílé ìgbìmọ̀ aṣòfin? Ṣé wọ́n ní kẹ́ máa pa wá ní? Tí bá pa gbogbo àwọn èèyàn tán, àwọn wo lẹ fẹ́ ṣèjọba lé lórí? Àwọn wo lẹ máa ṣèjọba lé lórí? Àwọn wo ni? Kò sẹ́ni tó lẹ́nu ọ̀rọ̀, kò sẹ́ni tó lè sọ nǹkankan. Àwọn Fúlàní wọ́n lọ invade iye wa lánàá lóru mọ́júmọ́ èní. Wọ́n dẹ̀ pa àwọn èèyàn bíi 5. Àwọn ẹni ẹlẹ́ni tí ò sọ fún wọn wípé àwọn ti fẹ́ kú. Àbí ṣé ẹni tí ẹ kò dé ọ̀dọ̀ tẹ gbẹ̀mí lẹ́nu ẹ̀, àbí torí kò yé mi. Ṣé kò ní right sí ẹ̀mí ẹ̀ ni? Ẹ wo iye àwọn tí accident kan pa lójúmọ́ Nàìjíríà yẹn. Tí àwọn ìjọba wọn ṣe kankan, ẹ wo títì bó ṣe rí. It's nothing to write home about. Ẹ ti wá lórílẹ̀ ẹ̀ tó máa wọlé wọn, ẹ máa láti ojúlé sójúlé, ẹ bẹ̀rẹ̀ sí ní pa àwọn èèyàn. Eléyìí ga o. Àwọn èèyàn ṣe protest ní àná lÉkòó, ẹ lọ arrest wọn. Okay now, ẹ deploy àwọn security men yín, ẹ ní pé kán lọ síbẹ̀ kán lọ láti ọjọ́ Friday náà ti lọ ń parade. So Èkó ní security, àwọn policemen tó pọ̀ tó bẹ́ẹ̀ yẹn. Ẹ wo bí wọ́n ṣe jáde tán. Ẹ ṣe wá rán wọn síbi tí wọ́n ti àwọn ẹ ṣe rán wọn dìde sí gbogbo àwọn Fúlàní tó ń pa àwọn èèyàn, gbogbo àwọn Haúsá rádaràda tó ń bẹ̀rẹ̀ sí ní pa àwọn èèyàn nípakúpa. Àtìgbà tí ìṣẹ̀lẹ̀ tí wọ́n ń ṣẹlẹ̀, àwọn mélòó lẹ ti mú? How many tẹ́ ti mú have been arrested? How many? Èèyàn mélòó lẹ ti mú? Àwọn mélòó lẹ ti sọ pé ẹ ti mú wọn? Àwọn tó ṣe ìjàmbá báyìí, àwọn tó ṣe nǹkan báyìí o, ẹ ti mú wọn. Ẹ máa fi wọ́n jófin o, kò sí irú ẹ̀. Òun náà ni wọ́n fi ń wòye sápá sí. Òun náà fi ń ṣe nǹkan tí wọ́n ṣe because wọ́n ti mọ̀ pé ní táwọn bá ti pa 100, táwọn pa 1000, nǹkankan ní ṣẹlẹ̀. Ìkankan báyìí kò ní ṣẹlẹ̀.
ẹ máa dákẹ́ bẹ́ẹ̀ ni wípé ní kò sí nǹkan tó kàn yín. Àwọn ibi tẹ́ ẹ dẹ̀ ń ṣèjọba lé lórí náà nìyẹn. Àwa èèyàn tẹ́ ẹ ń ṣèjọba lórí náà nìyẹn, àbí? Àwa tẹ́ ẹ ń ṣèjọba lé lórí náà nìyẹn. Ó ga ọ́, ó ga ọ́, ó ga ọ́. Ilé ìgbẹ́nu tán. Kí wá ní kí ni túdì yín pé ẹ jẹ́ ìjọba? Kí wá ní kí ni pé wọ́n dìbò fún yín, ẹ wà lórí àlééfà? Kí wá ní nǹkan tí ẹ ń ṣe gẹ́gẹ́ bí wípé ní ipò tẹ wà yìí o, okay, ẹ ń ṣe ojúṣe yín. Kò sí náà. Kò sí, kò sí. Kò sí rárá. Kò sí rárá. Ẹ wá ń preach peace. Ẹni kí wọ́n dákẹ́, ẹni kí wọ́n jẹ́ kí wọ́n máa pa wọ́n lọ, kí wọ́n má sọ kankan. Ṣé ìgbà yìí ṣé nǹkan tó yẹ kẹ́ sọ nìyẹn? Ẹ ń preach peace. Pàtí gbogbo nǹkan ti bàjẹ́ tán tó ti di iṣu atayànyàn. Ẹ wá ń sọ̀rọ̀ wípé ní kí wọ́n dákẹ́, kí wọ́n má sọ kankan. They should just fold their hands and keep watching. Kán dẹ̀ bẹ̀rẹ̀ sí ní pa wọ́n. Àbí? Kán bẹ̀rẹ̀ sí ní pa wọ́n. Kán bẹ̀rẹ̀ sí ní pa wọ́n. Àwọn ìlú tó súnmọ́ wa, tó súnmọ́ Nàìjíríà lára àwọn West Africa yẹn náà, gbogbo bẹ̀ ló wà peaceful now. Kò sí ìlú tí ayé ẹ ti wá bàjẹ́ bíi ti Nàìjíríà yìí. Ṣé ẹ̀ṣẹ̀ ni pé èèyàn wà ní Nàìjíríà? Ṣé ẹ̀ṣẹ̀ ni? Bí gbogbo nǹkan ṣe rí, kò sí nǹkan amáyédẹrùn tẹ́ ẹ ṣe fún wa, kò sí. Ṣómi ẹ̀rọ la fẹ́ sọ pé a fẹ́ bù mu ni? Tàbí títì la fẹ́ rìn láàárín bí wákàtí kan sí 30 ìṣẹ́jú tá máa dé ibi tá à ń lọ? Àbí? Kò yé mi ni. Gbogbo ẹ̀ yánmayànma. Nítorí pé ní ẹ̀yin kò sí nǹkan tó kàn yín. Ẹ̀yin ti wà saved. Ó dáa. Kò sí wàhálà o.